originator of Ẹ̀yọ̀. No doubt. Ìpẹ́rù ni Ẹ̀yọ̀ ti dé Èkó. Ìpẹ́rù la bí Ẹ̀yọ̀ sí o. Ọmọ ìlú Ìpẹ́rù ni Ẹ̀yọ̀. Wọ́n á ní Ẹ̀yọ̀ ó dé Mọ́ta, ó dé Kòdú. Ibo ló gbà tọmọ wọn? Kọ́ wá sọ nínú ẹ̀sẹ̀ fa. Mo máa ń rẹ́rìn-ín nítorí wípé kì í ṣe tiwọn. Nǹkan tí ẹ kó kàn jẹ́ bí àṣà ká ta máa fi ń ṣeré, ta máa fi ń yangàn, ta máa fi ń dùn múnú wa ní. Wọ́n máa sọ wípé òrìṣà ni kinní kan ni. Á wá jẹ́ kí àwọn ẹlẹ́sìn máa sá fún. Èyí tó bẹ̀rẹ̀ ìdánilárayá ló ń ṣe kì í ṣe pé ń ṣe ló fi ṣòrìṣà gangan. Lẹ́rí gbé owó lẹ́rí gbé kí lẹ fi ṣe aṣọ láti rà aṣọ kì í yẹn wà o Ẹ̀yọ̀ Àkẹsán ẹ̀dùnbalẹ̀ o ẹ̀dùnbalẹ̀ pàjọwọ́yọwọ́. Ẹlẹ́tù of Lagos òun ló fa àwọn ọ̀rọ̀ tí ó jáde ní ìgbà náà. Méjìlá ni bàbá aládé ọ̀sàjìlẹ̀ làgẹ̀sọ̀ mọ́dà òmùjìlẹ̀ yẹn ti mọ́dà làgẹ̀sọ̀. Ìyá Ẹ̀yọ̀ tẹ́ ń wò yẹn kì í alábàárà méjì ni. The historical account that's been enumerated before I came to you, you can always know that yes, Ìpẹ́rù ni Ẹ̀yọ̀ ti wá.